tó kù bá kú tí wa bá ń sunkún ẹkún ara wa là ń sùn. Ẹ ti lọ pàdé Buhari, ẹ ti wá Buhari lọ. Ẹ̀yin tẹ́ rẹ́rìn, èrè ara yín lẹ̀ rìn. Ẹ̀yin tẹ́ bú, ara yín lẹ̀ bú, kò gbọ́ nǹkan kan mọ́. Kò rí nǹkan kan mọ́, kò mọ̀ nǹkan kan mọ́. Níjọ́ tí àwọn àfáà sọ fún mi pé Islam tako kéèyàn máa bú òkú tó bá ti kú. Mo ti ṣe ní Guardian newspaper rí. Ẹ̀gbọ́n mi, mo sọ pé ẹni tó bá lóhùn lẹ́ni tó wọ́n fẹjọ́ Oriyomi sùn ìka èèyàn ni. Mo ní Bámijí Oyèbọ̀dé, Dr. Bámijí Oyèbọ̀dé. Wọ́n wà ní National Open University báyìí. Nínú àwọn directors wọn ni. Bákan náà ni Professor Oyekunle Aziz. Wọ́n wà ní United States of America. Àwọn náà bá mi wá iṣẹ́ Guardian newspaper ń gbà yẹn. Wọ́n ṣe ní marketing section. Lẹ́yìn kí n wá advert lọ. Àwọn change of name àti advert mi. A gbé lọ sékòó. Iṣẹ́ ta tún máa ń ṣe ni pé a máa ń yẹ newspaper wò. Láti wo advert tán gbé nínú newspaper mi tán gbé lọ́dọ̀ tiwa. Láti lọ canvas, láti lọ bá wọn. Mo gbàgbé ọ̀gá wa Mr. Kayode, àwọn lọ̀gá wa ní Guardian newspaper tó wà ní veterinary Mọ́kọ́láńgbà yẹn, ibẹ̀ mo ti wọṣẹ́. Wọ́n bá bá mi, wọ́n ní mo máa ń wà pẹ̀lú pépà, máa ń wà pẹ̀lú pépà. Ọjọ́ kan wọ́n ní, Oriyomi, ṣé gbogbo sórí ẹ ló máa ń kà ní? Wà sáà occupy ara ẹ. Tó bá ti wá kà tán, tó bá ti ṣe tán, ó wá lè lọ kó kàn off for almost 3 hours kó tó padà sáyé. Kí ló ṣẹlẹ̀? Ọ̀gá, èmi ò kì í ka newspaper. Tí mo bá lo 3 hours lórí ẹ̀sà, mi ì lójú 30 minutes lọ tí mo fi ka newspaper. Ẹ kí ló wá ń wò? Mo ń wo obituary. Guardian newspaper ní gbogbo ọjọ́ Tuesday iná máa ń gbé vacancy gbà yẹn. Mo ń wo obituary. Obituary yẹn máa wo ẹni tó kú, máa wo age ẹ̀, èyí tí wọ́n bá kọ story ẹ̀ máa kà á. Immediately ni màá fi wúra mi wò. Wíwúra mi wò yẹn ni mo máa ń travel tí wọ́n á sọ pé mo lọ mo sì ka pépà tán. Tó kù bá kú tí wa bá ń sunkún ẹkún ara wa là ń sùn. Ẹ ti lọ pàdé Buhari, ẹ ti wá Buhari lọ. Ẹ̀yin tẹ́ rẹ́rìn, èrè ara yín lẹ̀ rìn. Ẹ̀yin tẹ́ bú, ara yín lẹ̀ bú, kò gbọ́ nǹkan kan mọ́. Kò rí nǹkan kan mọ́, kò mọ̀ nǹkan kan mọ́. Níjọ́ tí àwọn àfáà sọ fún mi pé Islam tako kéèyàn máa bú òkú tó bá ti kú. Ọjọ́ náà nítọ̀ tó tòrè Ọlọ́run tó yẹ ká láǹfààní àti bú òkú bọ́ bá kú kẹ́ni tó ṣe àìdá ó lè mọ̀ pé òun sá àìdá ká lè sọ. Wọ́n wá ní kì í ṣe pé kẹ́ ẹ má sọ iṣẹ́ tó bá ṣe. Rárá, ẹ lè sọ iṣẹ́ tó ṣe, ṣùgbọ́n láti máa bú pé àkútúkú ẹ̀ ẹnìkan ẹ máa sọ̀rọ̀ burúkú fòkú kò dáa. Àmọ́ wá rí pé ìyẹn dáa nítorí pé àwa ara wa là ń sọ̀rọ̀ burúkú sí tá a bá ń sọ̀rọ̀ burúkú sókù. Ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ náà ni pé ṣé ẹ ti ń pláànù bẹ́ẹ̀ ṣe báyé àwọn èèyàn jẹ́? Ṣé ẹ ti ṣetán láti máa intimidate wọn? Ṣé ẹ ti ń kọ lẹ́tà pé kí wọ́n máa bọ̀ nílé iṣẹ́ ọlọ́pàá l'Àbújá? Ṣé ẹ ti ń fi òfin oríṣiríṣi gbé wọn? Nítorí pé ẹ gbọ́ pé àwọn náà fẹ́ ṣe òṣèlú, àwọn náà fẹ́ jáde. Láì jẹ́ pé wọ́n ti sọ pé àwọn jáde gan. Ṣé ẹ ti ń kọ lẹ́tà oríṣiríṣi? Ṣé ẹ ti perfect intimidation plan yín láti fàyè ní wọn lára? Ẹ bá ti lo gbogbo weapon tó wà lọ́wọ́ yìí tán, àtẹ̀yìn tí wọ́n rán, àtẹ̀yìn tí ń rán èèyàn, àtẹ̀yìn tí ẹ jókòó tó yẹ pé orí tẹ́ ẹ lè rò fojú pé ẹni ìfẹ́ yóò dí wa lọ́wọ́ láti dépò yẹn, ẹja wa bá a ṣe mú un lẹ̀. Bàbá lè pa ẹja lọ ọ̀rọ̀ mọ́ lẹ́sẹ̀, àwọn alákú wa ń jọba ká ní kí wọ́n pè l'Àbújá káwọn ọlọ́pàá gbé wọn máa dààmú ayé ẹ̀ ó máa rojú ráyè láti pé wọn ti ẹ̀ jáde àbí nǹkan kan. Ẹ ṣe kọ́kọ́ bira yín pé kí ló dé tẹ́ni ẹ fẹ́ jẹ́ pírọ́blẹ́mù yín? Ṣé ó níbọn ni àbó ní nǹkan kan àbí wà rẹ̀ ló dáa sáràlú táràlú fi nífẹ̀ẹ́ rẹ̀ tó fi wá fẹ́ jẹ́ pírọ́blẹ́mù ẹ̀yin? Ẹ béèrè pé só lówó jù yín lọ tó ló fi rówó ná fáràlú ni àbọ́lọ́ ń dẹ́yìn láhùn tẹ́ ẹ lówó jùlọ tẹ́ ẹ lè náwó? Ṣé ẹ ti bira yín pé ókè tẹ́ bá tiẹ̀ wá ṣe gbogbo ẹ̀ ẹ molest àwọn èèyàn ẹ intimidate wọn ẹ fìyà jẹ wọn ẹ fún wọn ní fún ọ̀nì ẹ dààmú ayé wọn bọ́lọ́ ń bá fún yín ní kápá tẹ́ bá ṣe gbogbo ẹ̀ tán gómìnà lẹ́jẹ̀ ni sẹ́nítọ̀ lẹ́jẹ̀ ni rẹ́ẹ̀pù lẹ́jẹ̀ ni àbí gbogbo tẹ́ ẹ jẹun ẹ dákun sọ wá tó ààrẹ ipò ààrẹ tí Buhari jẹ sótó pò ààrẹ tí Yar'Adua jẹ sótó pò ààrẹ tọ́pọ̀lọpọ̀ èèyàn jẹ sótó ipò ààrẹ tí Babangida ti jẹ head of state tó ń ti jẹ síbẹ̀síbẹ̀ nǹkan ó yẹ kí Buhari ó lágbára ó yẹ kí Ibrahim Babangida ó yẹ kó lágbára kó dìde lórí kẹ̀kẹ́ tó wà ó yẹ kó lágbára
wọ́n sọ nínú àlùkùránì, wọ́n sọ nínú bíbélì, á padà kú o, yóò padà rẹ̀ wá o, gbogbo bá a ṣe ń ṣe yìí o, apá ó padà gbọ́, ẹsẹ̀ ó padà lọ o, síbẹ̀síbẹ̀ àṣìṣe bíi pé ò ní lọ nítorí pé à ń lò lọ́wọ́, torí pé à ń lò lọ́wọ́ a sì ń ṣe bíi pé ò ní lọ. wà á rí ọmọ Babangida òkú ó wà lókè ìpẹ́ sójà ni lágbára kò lè dẹ́sẹ̀ rẹ̀ lò mọ́, kò lè lọ́wọ́ ẹ̀ bó ṣe fẹ́ mọ́, eléyìí gan akínlù gan àbí kílẹ̀ gbé ogun ẹ̀ kò lè lò bó ṣe fẹ́ mọ́, àbí ìrètọ́ lọ́sìn jó ní olùlọ́kọ fúnra rẹ̀ àbí sọ báwọn kan wọ́n bá kọ́. kí ló dé tà ń ṣe báyìí? ẹ bá fayé ní ayé lára torí pé ẹ fẹ́ ṣe tó ló ń bá lè ṣe ni, tẹ́ ẹ bá padà ṣe náà gbogbo tẹ́ ẹ ṣe àṣedànù ni. ẹ tẹ́ ẹ ń lé kiri yẹn níwọ̀n gan ni ó ràn yín lọ́wọ́ bóyá ọ̀rọ̀ ràn sí ẹ mọ̀, you don't know. ẹ jẹ́ àròwò dáadáa, ẹ jẹ́ àròwò dáadáa. Abdulsalam Abubakar àti Buhari wọ́n wá jọ wà lọ́sípítù kan náà, ṣùgbọ́n Abdulsalam wọ́n rò tọ́jú, wọ́n àrí Buhari tọ́jú. ó yẹ ká ní agbára ká fi lè máa gbára wálẹ̀ nígbà tí Ọlọ́run bá padà dé sí wa, ó wá ń béèrè lọ́wọ́ wa pé bó ló ṣe jẹ́ o, bá mápá mi tí mo fún ọ o, bá mẹ́sẹ̀ mi tí mo fún ọ o, mo yín ọpọlọ yẹn lẹ̀ o, gbogbo agbára rẹ ó tán o. ó yẹ ká lè tọ́jú ara wa, ó yẹ ká lágbára lórí ẹ̀mí ara wa, ó yẹ ká lágbára lórí ẹ̀ lórí bá a sọ yẹ kó rí máa fọ yín sá bẹ́ẹ̀ sì lágbára tó yìí, sọ yẹ kẹ́yìn ò máa dùn yín, sọ yẹ kójú máa ro yín, sọ yẹ kẹ́ ẹ máa sùn sá. Kábíyèsí Ọlọ́run, alábàárò ara wa là ń ṣe o. gbogbo ẹ̀yin tẹ́ fi Buhari ṣe ẹ̀yẹ pátá bẹ́ẹ̀ ṣe rò ní àpẹ́ ìgbọ́n o bí títí yín lọ́nu. gbogbo ẹ̀yin tẹ́ fi ora yín wò náà kì í ṣe pàwọn náà lágbọ́n jù, ní tó wà lọ́pọlọ tiwa náà nìyẹn. mo fi sọ pé alábàárò mi kì í ṣe pé èèyàn rò pé ohun tó ń sọ òun ló ń gbọ́n jù, àbóun ló ń mọ̀ jù, àbóun ló ń ríran jù, ẹlòmíì ríran jù ń lọ. ibi tó kan kálukú tí mo kàn fẹ́ kẹ́ ẹ já máa rántí ni pé bí èèyàn bá kú lónìí, kẹ́ ẹ bá ti gbọ́ pé èèyàn kan kú, ó ń rán wa létí ní kọjọ́ tiwa náà díjọ́ fún. kí ni àwa ṣe ń bẹ̀? o tó lágbára tó lè fọmọ ó lóore tí ìwọ ọjà rẹ ọjẹ gómìnà ọjẹ nǹkan kan, ṣùgbọ́n lágbára nínú dúdú ìwọ ò sì wá lóògùn ààrẹ mọ́ àfọwọ́n apá ọmọ ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́lẹ̀ dàn, ó tún wá fi ń sàkọ. àwọn tó sì gbé kínní ẹ̀ ní ọ lọ́wọ́ àwọn náà lò lánàá wọ́n ti lọ lónìí, ó ní ìrántí pọ́ lọ láti jẹ́ pé kàní ẹni ẹ máa fi ṣe tí wọ́n bá yarí tó fi ṣe kà kò sẹ́ni tí ó mọ̀ sí i. àwọn tẹ́ báyé wọn jẹ́ yìí kí ló fẹ́ gbà mẹ́? àti wọ́n wà sí wò láwọn ṣe fún yín lẹ́yìn kó lọ́wọ́ bá wa tú àwọn tí Ọlọ́run bá ní wọ́n mọ bí wọ́n ṣe rìn rẹ̀ kó lọ́wọ́ bá wa tú wọn lọ. abẹ́ náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lálẹ́ Ọlọ́run ó jẹ́ agúnlẹ̀ ayọ̀, àwa wà ní dojúrò, gbogbo wa lọ́jọ́ kan o, Ọlọ́run jẹ́ alábọ̀ rẹ jẹ́ o. ṣùgbọ́n ẹja máa rántí òjò lórí ìlú gan, òjò lórí inú ilé rẹ, òjò lórí lẹ́nu iṣẹ́ rẹ, òjò lórí lẹ́nu ẹgbẹ́, òjò lórí láàrin ọ̀rẹ́, kì í ṣe olórí pọ́nyàn sípò gan o. gbogbo ìgbà tó bá ní àǹfààní kan ju àwọn ẹgbẹ́ rẹ lọ máa mọ bó ṣe lò. a ti sọ̀rọ̀ àwọn onípò, a ti sọ̀rọ̀ àwọn alágbára ayé, àwọn olówó àtàwọn tó mọ̀ọ̀yàn. bí ẹgbẹ́ àwọn yẹn tó burú gan, ẹlòmíì àmọ́ bó ṣe rówó ẹ̀ o, ọ̀lẹ́sẹ̀ tó ń bí ọ́ bó ṣe rí. ṣùgbọ́n ojú tí wọ́n fi máa ń wo ẹni tí ò bá ní owó, ojú tí wọ́n fi máa ń wo àwọn tí ò ní tó wọn, wọ́n máa ń wò bíi pé àwọn lè pa ẹni yẹn káwọn sùn, kò sí tí ó ṣẹlẹ̀, kò sí tó yanjú tì. ọjọ́ òkú bá dé náà ọba kú sọ ọ́ lọ́rọ̀ ní kó wẹ̀ lọ́bì kan. àwọn tó mọ̀ èèyàn kọ́ wo lójú rẹ náà lẹ́nu tó mọ̀, because you are connected. ó dẹ̀ ń fìyà jẹ ẹni tó rò pé you are connected, lójú rẹ náà lẹ́nu tó mọ̀ ó ti lọ. àwọn míì náà wà padà wà á mọ̀ èèyàn tí wọn ò ní mọ̀ mọ́, ọ wà jẹ jù yà tó fi jẹ ẹni tó fi yà jẹ ń jò ní lọ. ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ ẹ mú kálukọ́ ọmọ láyé bó ṣe wù ú. mọ̀ rántí pọ̀ kùn jọ̀kan òkú ni ọmọ fi ṣe yẹ̀yẹ́ kọ́ mọ̀ rántí para rẹ ló fi ṣe yẹ̀yẹ́. àánú ẹ ṣe mí